afáyà wa salamu alaykum salamu sílé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum salam wa rahmatullahi wa barakatuh. Ohun afáwà lè gbọ́ ni Sheikh Ibrahim Hanbali al-Imam Bunia apano kasegi ewa Islam ahlan wa sahlan Sheikh. Afáyà wa salamu. Naam. Bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ láyé lónìí ó ti wá gba mẹ́sọ́mẹ́sọ́. Okay. Ọlọ́mọdé yóò sí ọ̀rọ̀ sọ o. Bẹ́ẹ̀ bá sí ọ̀rọ̀ sọ àbọ̀ sọ̀rọ̀ ọ̀fẹ́ inú láyé lónìí àwọn ti járin ìjà àrùn ti kọjá láyé lónìí bẹ́ẹ̀ bá wíwíkúwí ó máa lọ court yóò káwọ́ pọ̀nyìn wájú adájọ́ gbogbo orun tó lè jẹ́ tó bá sọ̀sọkúsọ tó dáko ẹni ẹlẹ́ni lórí bí ò ti ṣe dáa tó faṣọ yamala àfàwẹ̀ wàsílám yóò ṣẹ̀wọ̀n tó faṣọ yamala èyí wọn làwọn olóyìnbó ń pè ní defamation of character òun náà ń pè bẹ́ẹ̀ afẹ́ wàsílám èyàn gbọ́dọ̀ sọ́ra kọ́ mọ́ tí ó bá sọ kọ́ sàmọ́nà wá ní afẹ́ wàsílám làwọn á fi máa fi bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ tá a wọnú Kùránù tá ò bá èyí tá a wọnú hadisi tá ò rí èyí tí bàbá wa Láàjì àgbà tí wọ́n wí èyí tí bàbá Lágége tí wọ́n sọ èyí tí bàbá Lágbàjì ọ̀fẹ́nu kan rárá àtẹ̀yí tá a wọnú tíra àwọn àáfàá tó gbádùn tààrí màjẹ́ mẹ́nu débẹ̀ ní tèmi màjẹ́ mẹ́nu débẹ̀ ní tèmi màjẹ́ mẹ́nu débẹ̀ ní tèmi màjẹ́ mẹ́nu débẹ̀ ní tèmi. abẹ́ wàsílám ọ̀rọ̀ tẹ́nu tíra ni téèyàn fi máa lọ dáko lọ́kọ̀ pé ẹ̀yin ẹ̀dà sọ́lẹ́yìn tírú ẹni ní sì bímọ kéèyàn máa gbé bàbá akínní sọ́lẹ́yìn ó sì bímọ àwọn ọmọ rẹ̀ ń palẹ̀ mọ́ lọ́wọ́ yẹn àwọn fẹ́ sọ fẹ́ ń tọ́ sọ pé sí bàbá àwọn lẹ́yìn wọn ni ọlẹ́yìn àwọn ni wọ́n níbi táwọn ó ti lọ́ọ́ rò. irú yìí wọn ò sí sọmọ nísì. kò sí sọmọ nísì o èyí tí wọ́n ti sọ kọjá báwọn ń tọ̀ ń bá gbà èyí wọn atẹ́gùn fẹ́ sínú bí wọn bá wá gbà wọn rura wọn lọ bí wọn bá rura wọn lọ àbí kẹ́yìn máa pé erípa rẹ̀ dà àwọn tó sì kù lérípa rẹ̀ ó jáde sí yẹn pé àwọn erípa rẹ̀ ní. ọ̀rọ̀ téèyàn sọ ńlẹ̀ pọ̀ táyé kọ́ ọmọ lọ kọ́wọ́ bọnú ilé onílé kọ́ ọmọ lọ fagbádá alágbádá ya. tó sì jọ́rọ̀ rẹ̀. tó jọ́rọ̀ àlùbáríkà. níbo la kéde níbo la tí ìtú àdìsí ànábì Muhammad sallallahu alayhi wa sallam níbo la tí ìsọdí. bọ́ọ̀ bá ti sọ̀tàn ìtàn bẹnu àlùkùránì táwọn èèyàn gbọ́ tí wọ́n pe kéyì ọlọ́run o ọlọ́run jọ́nà sí nítorí. gbogbo tí ń jẹ́kọ̀ ní mẹ́mbẹ́. gbogbo tí ń jẹ́kọ̀ ń bẹnu alukurani ń bẹnu hadisi àwọn àáfàá tún wá ran sí ọlọ́run lọ́wọ́ àwọn náà mú ọ̀rọ̀ tí wọ́n wá yìí sì ń lọ ṣe déédéé tàwọn tọ́lọ̀. n kò ṣe pé kurani àtàdísì náà wọ́n gbọ́ yìí. náà wọ́n gbọ́ yé ẹ̀dá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ níta nàbí òwì ntọ́lọ́wọ̀n òwì tá nàbí ọ̀sọ́ táwọn àáfàá ta kàálẹ̀ wọ̀nyí ọ̀sọ́ àmọ́ mẹ́rẹ̀ ẹni tí wọ́n ọ̀sọ́ ọlọ́run mọ́jọ tẹnu tèmi jáde mọ́jọ tẹnu gbogbo ẹni tó bá tún sáámi mọ́jọ tẹnu wọn jáde o. àmín. abẹ́ wàsílám ẹ̀rọ ọ̀rọ̀ ń bà mí o ẹ̀rọ ọ̀rọ̀ tó bá o. àwọn tó jẹ́ ẹni gidi nínú ayé máa bẹ̀rù ọ̀rọ̀ náà ni. àwọn tó jẹ́ ẹni gidi nínú ayé wọn a máa bẹ̀rù ọ̀rọ̀. nínú ẹ̀kọ́ torí wọn náà lẹ́jẹ̀ gbọ́dọ̀ sábà yọnu sí wọn. àmín. bẹ́ẹ̀ bá ti sún tẹ́lẹ̀ mi bá wí tọ́mọ kékeré mi bá wí nítorí lára bàbá mi. nítorí lára àwọn alájẹ àgbà nù. torí bẹ́ẹ̀ ti rí ohun bí ẹ bá sọ̀rọ̀ alájẹ àgbà tàwọn torí bí wọn tẹ́ ẹ bá ti sọ́tọ́ bá ti jẹ́rọ́ kò ṣòro mọ́. kò ṣòro mọ́. àwọn alájẹ àgbà wọn ṣe báyìí wà pé nítorí sọ yìí. nítorí sọ yìí kò. tá a bá fi ìsáhàn bàbá dáadáa ìsọ̀rọ̀ wọn ọ̀pọ̀. bẹ́ẹ̀ ni. torí ẹlòmíì lè bá wọn nínú ilé ó lè jásìkò táwọn tiẹ̀ níwì kankan wọn kà dákẹ́ náà wọn ò sì sùn. wọn bàbá dákẹ́ ni. ìdákẹ́ wọn pọ̀. ìdákẹ́ wọn pọ̀ ju ọ̀rọ̀ wọn lọ. ìgbà míì tó ní tẹ́bá tó débẹ̀ wọn aṣọ ní wọn tó kí ni làbárì tí orí mú kí ni làbárì tí kí ni tún ṣẹlẹ̀ nínú ayé. ìwọ́tọ̀ wà ń lọ́ọ́ mọ̀ sọ̀rọ̀. wọ́n lọ́ọ́ mọ̀ sọ àwọn bàbá mọ̀ gbọ́ ni wọ́n máa ṣe. tọ́ bá sì ti fẹ́ pọ̀ jù ọlọ́wọ́n sàmọ̀nà wa ọlọ́wọ́n sàmọ̀nà wa. omi ọwá díẹ̀ tọ́ ọ̀dà mo ti gbọ́. láyé lónìí ọmọ mi ọmọ àjẹ ẹni níbà ọmọ àná. wọ́n wá tọ̀ ọlọ́run lọ́wọ́ bá kọ́ bá pé wọ́n bá dìbò lọ́rọ̀ wọn ti pọ̀ jù bí wọ́n ṣe wá sí lọ́wọ́ ọ̀tàn àbí wọ́n ń kọ́ mọ̀ ń kéwu. ọ̀parí bí tọ́rọ̀ bàbá ti pọ̀ náà torí kí wọ́n bá bá a sọ̀sọ́kùsọ náà ni ọlọ́run sàmọ̀nà wọn débẹ̀ yẹn. ìdákẹ́ wọn pọ̀. ẹ wá wáyé lónìí ìsọkúsọ ni ọmọ mi ń bẹ òun ni olóòtú àáfàá rẹ̀ tí máa bi àáfàá rẹ̀ lọ́rọ̀ yá máa ké akarakala àáfàá kan ara wa ara ẹ̀yin wo
ìwọ ọmọ jó tó ń pe àáfàá ní àáfàá kan ara wa kan náà àwọn àáfàá òun náà pákó ní ń ta kódà òun náà tó wá jẹ́rìí sí pé pákó lòun ń ta ẹ wo ọmọ tí wọ́n bí lánàá ni wọ́n ń sọ̀rọ̀ ẹni wọ́n ti bí láti jẹjẹ ẹ wà rí fín bọ́rọ̀ bá ti pọ̀jù wá. bọ́rọ̀ bá ti pọ̀jù ẹ sọ̀sọ́kúsọ olóòtú àti àáfàá rẹ̀ tí ń bi lérí ọ̀rọ̀ ẹ wíwìkúwì ẹ padà gba lẹ́tà tí wọ́n pe yes wọ́n fẹ́ rí yín. ọ̀kan náà àwọn ẹni rẹ ní ìzá kasura lè kàlámi. fasakitu ni. إذا كثر الكلام ọmọ tí ń bẹ́ẹ̀ mẹ́lẹ́jọ́ wíwẹ́. فسكتوني. ìtọ́ máa fà ní wí tó wí ní àbá àdéhùn ọbí ó ti mọ tí ń bẹ nú ọ̀rọ̀ ọmọ àgbákò tí ń bẹ lára ọ̀rọ̀. bóyá n travel lọmọ wà nínú mọ́tò tí n bá ti ṣe gbígbígbé ẹni àfa ẹsẹ̀ sùúrù díẹ̀. ìdá kẹsùrẹ̀ alikálàmì fasakitunni. إذا olóòtú àbá rẹ̀ máa dá àbá كثر rẹ̀ lákẹ́. الكلام فسكتوني فإن الدين يهدم الكلام. ẹlòmíín travel lọ́nu mọ́tò rẹ̀ náà lọ́wọ́ wọ́n ti gbọ́ mi jù sábẹ́ nù mọ́tò gbogbo ọ̀rọ̀ lọ́sọ̀tún. gbogbo ọ̀rọ̀ pátá lọ sọ lé ọmọ èjò tí wọ́n gbé lábẹ́ nínú mọ́tò òun sì ń rìkọ́dù wọn. làáfàá fi ní kọ́dà bẹ́ẹ̀ wà nù mọ́tò kọ́dà bọ́ ọ̀dá wà nù ilé rẹ̀ kọ́dà bọ́ ń dọ́rọ̀ sọ mọ́ bára rẹ̀ sọ̀rọ̀ kékeré ọmọ gbọ́ torí ògiri létí. ògiri létí tí wọ́n wí nínú ni ọmọ akéwà àfa ó sì tún tú àṣírí àfa gbogbo ọ̀rọ̀ tá àfa sọ. tọ làáfàá fi ní ọ̀rọ̀ bá ti fẹ́ pẹ̀tù ẹ sọ fún mi torí àwọn tí ń sọ̀rọ̀ yìí gan ọ̀rọ̀ rẹ̀ ní ń bẹ lẹ́nu wọn ẹ̀rú sì tún bà. àwọn àfa tó sọ̀rọ̀ yìí ní sẹ́wọ̀n àwọn ọ̀rọ̀ rẹ̀ náà wọ́n ń bẹ lẹ́nu wọn mélòó wọ́n sì sọ tẹ́lẹ̀ ẹ̀rù tún wá bà wọ́n lérí ọ̀rọ̀ rẹ̀ tí ń bẹ lẹ́nu wọn. ẹlòmíín inú mọ́tò tí Ọlọ́hun wà náà ló ti dáná. إذا كثر الكلام فسكتوني. إذا كثر الكلام فسكتوني. abájẹ́ mu mi ó ní فسكتوني ẹ̀yin mọ̀ mi ẹ̀ dá mi lákẹ́ agbọ̀nmọ̀kànlá èyí tẹ̀ sọ náà. tẹ̀ ń kọ́ ànkẹ́ lánàá. àyà tí. ẹ wọ́n wá dá ìfà àti àfa kún bí ọ̀rọ̀ wọ́n fẹ́ darí àfa pé ọ̀rọ̀ yìí ó ti tó. àyà tẹ bá fẹ́ sọ̀rọ̀ èyí tí wọ́n gbé fún àfa dẹ. àwọn àfa dáadáa àfa láyé ní ìsàlẹ̀ wọn sọ̀rọ̀ wọn pé àwọn sì palẹ̀ mọ́ gbogbo tí ọ̀dà wá ìjòkó yìí àfa alẹ́ ọ̀kankan wà fà ti ṣe wá sí àfa alẹ́ ọ̀kankan erípa rẹ̀ dà erípa tiẹ̀ dà erípa àwọn tó bí wọ̀ dà. ìgbà tá a fà ní wọ́n dáhùn lákẹ́wò kí ló wá ní ọ̀rọ̀ ọmọ sí. فإن الدين يهدمه الكلام. ó ní sẹ́ rí ọ̀rọ̀ tẹ́ rí ni gbogbo ẹ̀sìn tó lósìn òun yẹn nábìlà òun kálá sàlátù jọ òun jòkó láàrin wọn bí mọ́kàdí ìfèyí kọ́gbọ́n òun wá gbogbo wóróworó tó ń wọ́n ní ha. فإن الدين يهدمه الكلام. ọ̀rọ̀ tó bá sọ táwọn yẹn wá ń pé eléyìí ibú làbá yìí wọ́ sókè ọ̀rọ̀ tó bá sọ táwọn yẹn ń pé kò ní da fún àfáì gbọ́ delete ẹ̀rí ọ̀rọ̀ bú lọ sọ ibẹ̀sìn jẹ́ ni afáì wàsílà afẹ́ sọ̀rọ̀ ní Muhammad sallallahu alaihi wasallam. ọ̀gánu olídàní hùdá falùkọ́ iná tòdìyà wàfàmọ́tàmánì tàbáfọ́mù wàfànà olídàní hùdá abíọ́nà máa sáyé olídàní hùdá bẹ́ẹ̀rì rẹ̀ sáyé olídàní hùdá abáfini mọ̀nà sáyé olídàní hùdá abẹ́ni tí tọ́ni sọ́nà àbísáyé olídàní hùdá ẹ má bọ̀ pé ọ̀nà ní ẹ̀rìn àbísáyé olídàní hùdá ẹ má tọ̀gbọ́ kúsọ̀ ọmọ ọ̀rọ̀ rẹ ní ẹ̀sọ́ ẹni tí tọ́ni sọ́nà bẹ́ẹ̀ àbísáyé olídàní hùdá la ilaha illallah فالكائنات ضياء وفم الزمان تبسم وفناء. ẹ̀yin tẹ̀ bẹ́ẹ̀ lẹ́tẹ̀ ń gbọ́ Diamond 88.7 the Shining Supreme Station gbogbo yín tẹ̀ ń bá ń gbé tó wà lọ́wọ́ ẹni sallallahu alayhi wa sallam. ولد الهدى فالكائنات ضياء ìmọ̀lẹ̀ ti gba gbogbo ayé gbò. وفم الزمان ẹnu gbàǹjọ́ náà. تبسم وفناء sallallahu alayhi wa sallam. وفم الزمان تبسم وفناء. ẹ̀rí musa wa gbẹnu ayé. pé mo mọ̀ sórí òun mà sórí inú òun ayé nínú ẹ̀ ní wọ́n bí àdé Muhammad.
Abdullahi mọ̀ mà yí padà kú olókun. òun mà kú olókun òun mà Wọ́n dì di mọ́lẹ̀ mọ́lẹ̀. ha wàfàmù sàmánì tabasumu wàfànà òun. وفم الزمان تبسم وفناء. wọ́n máa fọmọ ọkùnrin lọ́kọ tẹ́lẹ̀ nígbà tá níbi ìdí. nígbà tí èdè Àwọn wọn ọkùnrin- fọmọ ọkùnrin wọn sì fi lọ́kọ wọ́n máa móbìnrin gùn bí àgùntàn. wọn mọ̀ wá mọ́bìnrin gùn bí àgùntàn. òun ti lọ́ọ̀rẹ́ lọ́ọ̀dọ́ ẹ̀ lọ́ọ́gùn. wàfàmù sàmánì tabasumu wàfànà òun. وفم الزمان تبسم وفناء. àbá ìwàsílám Na'am. tadullu ala mawlidi nabiyyi lónìí ọ̀rọ̀ wa yọmọ wa tọ́ka lórí bíbí àní Muhammad. ẹni tí ọjọ́ kan ò lè lọ ìgbà kan ò lè lọ kẹ́ ẹ má dàkọ̀ ẹ̀ tẹ́lẹ̀. ikinu second Kò lè lọ. kọjá kí ẹ má dàgbà àní Muhammad. Láàyè kátó wá pé a minute kátó wá pé hour ọlọ́run pẹ̀lú wọ́n ti gbàgbé rẹ̀ ní. wọ́n ti gbàgbé lomi láàrin ìṣẹ́jú méjì. ti gbàgbé rẹ̀ wọ́n ti ń bá nǹkan mi. wọ́n darí hùdá. Ànábì ò sí ولد الهدى a sì ní gbàgbé ẹ̀. kò sí gbàgbé والكائنات ضياء. sallallahu alaihi wasallam. وفم الزمان تبسم وفناء. abẹ́ wàsálàm sumita ahamada walibari likarimu kaza samahu min qabli ma yajri bihi kalam wajani toyirun arahabi ajnihatin ala fuadi wala alam muharra fawqa thara lillahi khaliqihi talo di ama se molidi talo wi be أنت المسمى أحمد ومحمدا. wọ́n sọ bẹ́ẹ̀. أنت الذي wọ́n ní iṣẹ́ شرفت wọ́n ní tẹ́ ẹ bá ṣe mọ́ بك lórí ìwà nẹ́bì ni ẹ máa sọ. abẹ́ wàsálàm wọ́n ní sèrè dẹ́mọ̀. wàyí dábàdì rí. رأيت الطير عاكفة حولي وقد عكفت لبيت تلي تسم لا إله إلا الله wọ́n lọ bí ìyá ẹ má jẹ ayá bẹ́ẹ̀ wọ́n lọ interview ẹ̀. wọ́n lọ ẹja fi bẹ́ẹ̀ ẹ lọ díẹ̀ ẹ lọ díẹ̀ ẹ lọ wọ́n wá lọ díẹ̀ ẹ lọ díẹ̀ ẹ dàgbé wọ́n lọ interview ẹ̀ kò bàjẹ́ tó dá sí ó ni. ní ó ní sumita ahamada wàlẹ̀ bari karimu kaza samahu min qablu ma yajri bihi al-qalam. Sumita Ahamada. mọ̀sọ́ ní Ahmad. mo lánàá gbọ́ náà ni pé Sami Muhammada. bẹ́ẹ̀ ni mo sì sùn lójú oorun ọmọ tí ó lóun sì sùn lójú oorun òun rí ẹ̀wọ̀n náà tírénì ni irin ni tó kọ́ra wọn ṣé ó sì ọlọmọlẹ̀ wọn gbọ́ ìrẹ́ àmìnà Sumita Ahamada Sami Muhammad sọ ní Muhammad ìfòmìnú sì wá sọmọ lọkọ mo bá lọ bá bàbá tó kù ó ní tọ́lọ̀ fẹ́ sọ náà. Sumita Ahamada. ẹni tára yóò máa yìn tára yóò karimu kaza samahu min qabli ma yajiri bihil kalam. àwọn ará sánmà ẹlẹ́ẹ̀kẹfà àwọn ọmọ pé ànábì ní Ahmad. ẹni gbogbo ayé àtòkè àtilẹ̀ máa pè ní Muhammad. sallallahu alaihi wasallam. torí kíni wọ́n lè máa yìn níwájú kó máa yìn lẹ́yìn. àṣé àbùkù kọjá lára ànábì. rárá ẹni ọba wa fẹ́ kábùkù láyé ní máa fàbùkù kàn ànábì. yóò wá kan àbùkù kódà àwọn àrọmọdọ́mọ rẹ̀ wọ́n kan àbùkù. ànábì nu ò ká tó wá pa wọn sàábé ẹni ọba fẹnu àbùkù kan sàábé ọjẹ tán ọjẹ tán. kọ̀sẹ̀ tó lè fẹnu àbùkù kan sàábé. èmi náà ń ṣe wá sí ni kò sí olúwa rẹ̀. èmi náà ń ṣe wá sí ni pé wọ́n ń bẹ̀. àwọn sàábé kílẹ̀ ta ló tó wọn. kò sí wọn. ta lè fẹ́ fi wé wọn. àwọn tí wọ́n rí ànábì bíbí rẹ̀ wọ́n gẹ́ ní ànábì wọ́n jòkó pẹ̀lú ànábì wọ́n lè sọ bóòlù ànábì tí ń jẹ wọ́n lè sọ bóòlù ànábì tí ń mu wọ́n wá ń gba kéwù mímọ̀ direct láti ẹnu ànábì Muhammad tani ọ̀wọ́ abúzà abẹ́ gbẹ̀ngbẹ̀ gángan tiẹ̀ níbà kò sólù ẹ̀ wọ́n tún wá gbà fún ànábì Muhammad àṣẹ wọ́jà ni طائر أرحاب أجنحة على فؤادي فسال السكيم والألم على فؤادي فسال السكيم والألم. mo fi tán èmi náà pé mo mà bí mà kalẹ̀. bẹ́ẹ̀ni. wàláhi ma masani ṣe. wọn gbà ẹnu ayé tàbí oní máa ma sani ṣe omi nà dọ̀rọ̀. àṣẹ israẹli kankan lọ sọ̀rọ̀ lórí kíni lórí. àṣẹ oníkẹ́kọ̀ọ́ oníkẹ́kọ̀ọ́ lọ sọ̀rọ̀ lórí ìtẹ́. ọ̀dà tó bá yẹ pé yìí ń lọ lọ́wọ́ mọ̀jọ́ wa àwọn mẹ́wàá ni. ọ̀dà à ń bọ̀ ọ̀dà à ń bọ̀. afẹ́ wàsílám sallallahu ẹ gbogbo ẹ̀ńjà mbẹ́lẹ́ ẹni sallallahu alaihi wasallam. tadullu ala mawlidi nabi la yaf'alu nabi mawlidahu ṣe n tó fẹ́ gbọ́nà anabi ò ṣe mọ̀lídì ara ẹ̀ dà kò ṣe bẹ́ẹ̀ di ara rẹ̀ ama walakin kama ahabba Allahu Muhammadan ama gẹ́gẹ́ bọ́lá ti nífẹ̀ẹ́ anabi Muhammad
wajaba lana hubbahu ọwọ́ àti dandan fáwọn náà káwọn náà fẹ́ràn Ànábì Muhammad ntọ́lọ́ fẹ́ràn ni káwọn náà bá fẹ́ la'anna Allaha ta'ala tawajjahu bi tajil jamali torí bí Ọlọ́run ọba ó dé Ànábì ládé tó rẹwà adé tó rẹwà wa albasahu libasal kamali ó tún wá wọ̀ lásọ tó pé gbogbo nǹkan Ànábì pé sí àfa kọsàbùsí ẹbẹ̀rì okọ̀ bàbá alájà gbà tún jáde okọ̀ àfa wọ́n jáde ọlọ́run ṣe dáadáa fáwọn alájà gbà pọ̀ ọlọ́run ṣe dáadáa fáwọn alájà gbà pọ̀ àfa ìwà islam nígbà ọlọ́run tún wá wọ̀ lásọ pípé ó pé ẹ̀tún wá wò nǹkan wọ́n sọ yánnahù bí ashrafil khizali ọlọ́run wá sí lọ́sọ̀ pẹ̀lú àwọn ìwà yìí ìwà pọ́nlé àwọn ìwà bọ́lá la ilaha illallah la mithlahu qabla wala mithlahu ba'da irú Ànábì ò sí ṣáájú ẹ̀ kò sí sílẹ̀ yẹn. bẹ́ẹ̀ni ìyá rẹ̀ náà lọ ayé lọ bí bó ṣe bí tọ́mọ bọ̀. afẹ́wọ̀sán bọ́lọ̀ ti sàn Ànábì ni ebi pa bẹ́ẹ̀ ara ní tálíkà ni orí dààmú kò lówó kò sí. àtúnjọ́ mọ̀ ya ma bàbá. nígbà èdè maka bẹ̀tẹ́ẹ̀sì rẹ̀ wọlé rí máńsàn rẹ̀ wọlé rí tí wọ́n ní ilé Ànábì tọkọ ni kò sí. ilaha illallah ìyàtọ̀ kọ́lé tẹ́nìkan ò rí bẹ́ẹ̀ rí ó ní mo kọ́lé mi yẹn ládùúgbò wa nú àwọn ọ̀rẹ́ mi kò sẹ́ni tó kọ́rù ilé yẹn pẹ́lẹ́ ilé tí ó padà dahoro. ṣé gbogbo mọ́kà ní sọ́nà òfin sàpọ́nlé fún Ànábì. ṣé gbogbo mọ́kà náà ní sọ ọlọ́run wà fi sàpọ́nlé fún Ànábì tòun ta ikọ́ nǹkan kan. ibi ọba jẹ́ tọ́lẹ́ẹ̀tì ń bẹ àwọn tí ọgbà tiẹ̀ ilé. ọ̀lọ́ kọ́ ẹ̀sìn ọlọ́run ọ̀lọ́ mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ilé tí ó kọ́ padà ilé tó kọ́ tí wọ́n fi máa ròyìn rẹ láyé nu ilé mélòó làwọn babalágége kọ́ ní. alida ojúmọ́ kan mọ́kàmọ́ dàkọ̀ babalágége ní dáadáa táwọn fi wọn bẹ̀ lọ́hùn ojúmọ́ kan mọ́kàmọ́ dàkọ̀ alájí àgbà ojúmọ́ kan mọ́kàmọ́ dàkọ̀ babalágbàjì gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti rí. àwọn orípa wọn ní bẹ́lẹ̀ ní. orípa wọn ní bẹ́lẹ̀ ilé tí wọ́n kọ́ nu wọ́n kọ́ máa ń kéwù lọ gbáà tí wọ́n ṣe rí àfa bẹ́ẹ̀ nu wọn gbogbo bẹ́ẹ̀ àwọn létí èwo nu akọ́lé amúra ó múra kankan kan ó gẹ fìlà tó ọlọ́ọ̀gẹ gèlè ó gẹ sọ́nà owó. ìjọ tí ń sí náà lórí ìjọ tí ń sílé náà nílé ti sẹ́yìn rin. ní ti bàjẹ́. ata ló fọwọ́ yé léyìí àwọn ò ní fọwọ́ yìí. wọn ò ní fọwọ́ yìí. àwọn jámọ̀ ìlàtàn dé wọ́n dáwọ́ dé ní. nílé tó lóhùn kọ́tí ọ̀sẹ̀ ní ọkọ rẹ̀ nínú ẹgbẹ́ mi. ẹ̀ka márùn-ún wá hàn mí ẹ wọlé tà ṣẹ̀ṣẹ̀ fi. ọkọ tún kó tẹ̀lé lọ ó ṣe kísà fọkọ ẹ pé kí ló ṣe ọkọ òun ọmọkàndé ń bọ̀ dé kíní oògùn tó lò bí kí wọ́n ti ń bọ̀ wá ọkọ wa fẹ́ bí sẹ́mi kí ebi tó bá mú yẹn èèyàn yọ wà náà ni déédéé rí táìsì àmọ́ bí wọ́n ti ra táìsì bàbá ọkọ bá bí gàrà ó ní sẹ́mi kọ́ yẹ kó dì mọ́ nǹkan ní pé ẹ jòkó ẹ tó báyìí ẹ bá wọn bò mú wa kí ló ṣe ẹ gbọ́dọ̀ ẹ ṣe yọkùn báyìí ọkọ ni wọn àwọn àmọ́ ọkọ tún wí lọ́wọ́ dé èébì ọkọ tún dàbí eléri ibú ni kò sí ènù ni ó ṣe é nù ní wọn á wò pé owó tóun fi kọ ẹ bá ríro eléyìí kọ́ sẹ́ mọ̀ bì sí báyìí. ọkọ wa ń wò alọ́kọ wa ń wò bẹ́ẹ̀gbọ́n sì ni ẹ̀gbọ́n ń wò bábúrò sì ni àbúrò ń wò pé tọ̀ nígbà ọlọ́run kí ọ bàbá ti wò ó ṣe wá ilé tí ó padà dahoro àti kó bẹ́ẹ̀ tètè dahoro bá. ẹ̀jẹ̀ akọ ìwà. afa ìwà islam wọ́n ní mọ́lídì wọn ò sọ pé a mọ̀ sí àmọ́ wọ́n sọ ní tí wọ́n ń ṣe ń bẹ̀ tí ò da òun ni wọ́n fi ń tú pé ò da. nítorí àfa mi náà ya wèrè. àfa mi náà ya wèrè gan. wọ́n dídì ó kó wọn ṣe mọ̀lòdì ní. wọ́n ti yó wọ́n gbé muhammadu o wọ́n kì í sọ fún wọn kí wọ́n wí nǹkan mi muhammadu ń lọ bí ẹlẹ́ẹ̀kẹ́dógún. àwọn àròfẹ́ fẹ́ràn rẹ̀. àti wọ́n ti yó ni ẹwà fa ẹwà ni wọn ní sọ pé mòlídìí ọ̀dà nígbà ìṣe bẹ́ẹ̀ yìí gbogbo tí wọ́n rí tí ọ̀dà náà tí wọ́n rí náà ni gbogbo àgbáyé ní ṣe mòlídìí gbogbo ayé ní ṣe mòlídìí àdé Muhammad. tọ́lá àwọn tí ń pè é mọ̀ sí wọn ọ̀rọ̀ àyà mú wá pé ẹ mọ̀ sí. wọn ò rí. ẹ̀yin tẹ̀ sí ń ṣe náà kọ̀ sáyà pé ẹ ṣe. ẹ ṣe kẹ́ ẹ máa wá àwa méjèèjì la àjọ rí àyà. àjọ ní àyà ni. mọ́rìnì ẹ mú àyà rẹ̀ wá tẹ́ fi ń ṣe kò sí níta àwa fi ń ṣe àyà ni kò sí ọ̀tán kí làwa ń dù à ń du eré táwọn bàbá lára Nabi Muhammad afẹ́ islam لأن الله تعالى توجه بتاج الجمال وألبسه لباس الكمال وزينه بأشرف الخصال لا مثله قبله ولا مثله بعده ولأولياء الله يتكلمون عن مولده gbogbo àwọn wàlíyí Ọlọ́run irú àwọn alájí àgbà babalágége ni àtàwọn tó ṣáájú wọn àtàwọn tó tún lọ lẹ́yìn wọn gbogbo wọn sọ̀rọ̀ nípa bíbí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam وشهدت التوراة àtàwọn sọ والإنجيل sọ ببعثته pẹ̀lú gbígbéǹde rẹ̀ وبرسالته yóò tún jíṣẹ́ fún yín ó tún jíṣẹ́ àtúnránṣẹ́ wàbí nobo watihi àtijọ́ ànábì rẹ̀ àtúnṣọ
wa kullu shay'in fi intizarihi gbogbo nǹkan ní wọ́n retí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. kí wọ́n tó bí gbogbo nǹkan ní palẹ̀ mọ́. èrè àsọ́ọ̀tì ń bẹ Oh, oh. mọ̀jísáàtì tún bẹ Àfáà àwọn tí wọ́n ṣẹlẹ̀ kó tó di kí wọ́n bí. Islam Na'am. gbogbo nǹkan wọ́n retí ẹ̀ qabla hamlihi wọ́n tó lóyún kí wọ́n tó lóyún ẹ̀ ọ̀dọ̀ bá kẹ́ Muhammad. sallallahu alayhi wa sallam. wa wiladatihi kí wọ́n tó bí ẹ má gbọ́n kan o. fala tamna' bihtifali mawlidi nabi fala tamna' bihtifali mawlidi nabi Sallallahu alaihi ẹ má kọ̀ fún ṣíṣe ayẹyẹ ọjọ́ bíi ànábì Muhammad kílẹ̀ ẹ̀kọ́ walakin tamna'u minhu al-fawahish. ẹ̀dá kí ni wọ́n pè mólúdì gan kí wọ́n pè mólúdì gan ẹbí àwọn tí ń bẹ ń lé. kí wọ́n pè mólúdì à ń sọjú òbí à ń rántí ẹ̀ ní àárá tí náà ni à ń rántí ẹ̀ ní. nítorí máa wà tá a fi ń ṣe tiwa tí wọ́n bọ ẹlòmíín mọ́tò tí wọ́n bọ ẹlòmíín lé lérí pé iṣẹ́ kí ni wọ́n jẹ́ iṣẹ́ ọlọ́wọ́ ni wọ́n jẹ́ tí wọ́n fi ń bọ̀ mọ́tò níjọ́ mòlúdì níjọ́ bátúndé rẹ̀. náà ni ẹwu mọ́sálásí wò lọ kọ́tà àdúgbò yìí tí wọ́n fi ń wá ń gùn mọ́tò níjọ́ bátúndé. bẹ́ẹ̀ kí inú zúrì nísì kò sí ìrun zúrì tẹ kíhùn láyìí là lápẹjù ẹ dákọ ànábì mẹ sallallahu alayhi wa sallam. Allahu lẹ fi wọlé bẹ́ẹ̀ ni ó kọ rẹ Ọlọ́run lẹ fi wọlé sàlámù lẹ fi jáde kẹ ẹ tó wá jáde ẹ kọ́kọ́ sálàmù sáà nàbì náà sallallahu alayhi wa sallam. atahiyatu lillah azakiyatu lillah. atayyibatu salawatu assalamu alayka ayiwa nabi wa rahmatullah. wa barakatuh. sọ fún mi ìrun wo ló kì tó nísẹyìn bàbá tiẹ̀ tó wá lérí pa irun wo láwàá kí tí wọ́n dà kọ́ bàbá rẹ̀ mẹ́. bàbá tiẹ̀ tó lérí pa tó lórí ọ̀rọ̀ pàrọ̀ kan ò lérí pa. a tún sálámà sí mbẹ a sálámà sí mbẹ sọlọ́ngun ò ti júwe fún wa pé ẹ̀tara àsánà kéèso oògùn ẹ̀wọ́ ọmọ ẹ̀tara rẹ̀ sí ríire ẹ̀tara rẹ̀ ṣe rí. mọ́lúdì à ń wọ́ ọmọ ni kátara rẹ̀ sí ríire. ntẹ́ ẹ bẹ́ẹ̀ wí fún wa náà ni pé ànábì kò lè kọ́lé fún wa nígbà tí ó ṣe bíríkìlà ànábì.